tí o bá fẹ́ dó èèyàn tó fẹ́ kẹ́ni ẹ mọ̀ bí ọ̀run ṣe rí as in both of you want to visit heaven mi sọ pé ẹ o heaven ni mo pé o wá gbọ́ remedy tí mo fẹ́ sọ yìí recipe tí mo fẹ́ sọ yìí jọ nítorí Ọlọ́run ọba tó bá mọ̀ pé o ní interest láti lọ sọ́run padà dé please don't try this àmọ́ tó bá mọ̀ pé o fẹ́ lọ sí ọ̀run o fẹ́ padà dé come and try this ló bá mi get shaving stick kọ́kọ́ ṣe gbogbo ohun tó wà níbi abẹ́ ìyàwó ẹ̀ yẹn ọkọ náà lè shave tiẹ̀ náà kọ́kọ́ náà shave tiẹ̀ náà gbogbo ẹ̀ máa dọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ kó shave ẹ̀ gidi gan tó bá ti wá di ní alẹ́ abẹ́ni time tẹ́ fẹ́ dóra yín tọkọ fẹ́ dó ìyàwó tí àwọn fẹ́ dó ọkọ my dear jọ nítorí Ọlọ́run recipe yìí jọ nítorí Ọlọ́run take care of this recipe ọwá mú ìgbín ìlàkọ̀ gidi gan ìgbín tó pinnu ẹ lè lo ìgbín ẹyọ kan ẹ lè máa lò fún fóṣù mẹ́ta tí ẹ bá ti sọ síbi tó ti máa bàjẹ́ kò sí nǹkan tó wà ńbẹ̀ ìgbín gidi ọwá mú ìgbín yẹn tó bá ti dalẹ̀ ọwá gbé sórí abẹ́ ìyàwó ẹ̀ wá ní kó yakata báyìí wá jẹ́ kí ìgbín yẹn kó rá ó máa fà síbi orí abẹ́ ìyàwó ẹ̀ ìgbín yẹn á rìn dé gbogbo abẹ́ ẹ̀ tẹ́kọ̀ jẹ́ ìgbín tó wà live á rìn dé gbogbo abẹ́ ẹ̀ bá sì rìn dé gbogbo abẹ́ ẹ̀ yẹn ó máa ṣe ọ̀hún oje kan síbẹ̀ wá fílẹ̀ wá máa wò ó tó bá bó ṣe ń rìn abẹ́ ìyàwó ẹ̀ gan ìyàwó ẹ̀ àti máa fíìl tó máa tọ̀tọ̀rí àti máa tọ̀tọ̀rí ìyàwó ẹ̀ wọn bí dá àjẹjọ́ obìnrin tó bá ní dọ̀ àwọn dọ̀ kan báyìí tó máa ń dàbí ikú ọmọ kékeré yẹn so tó bá ní a ti máa tọ̀tọ̀rí ìyàwó ẹ̀ àti máa tọ̀tọ̀rí ẹ̀ tó bá kàn sì ṣe torí pé ó ti rìn dáadáa ń bẹ̀ wá kàn gbé kó ń bẹ́ẹ̀ ni àwọn á mú nǹkan ọmọkùnrin ẹ̀ wá kó fi ju owó ibi tí kìíní yẹn wà wá fi nǹkan ọmọkùnrin ẹ̀ sórí ibẹ̀ wá fi síbẹ̀ ìwọ gan tó bó ṣe ń rìn lórí ìyàwó ẹ̀ wá ti máa get hard wá kàn fi ṣe wá kàn máa fi sí wá fi nu gbogbo bí orí ibi tí ìgbín yẹn ti ṣe sí yẹn wá fi kíní ọmọkùnrin wá fi nu wá kàn fi tì wọlé ni sọ̀pọ̀ ti mú gbé pò ń bẹ̀ gbogbo nǹkan tó yẹ gbé ti gbogbo nǹkan tí ìgbín yẹn ṣe sórí abẹ́ ìyàwó ẹ̀ yẹn wá fi kíní yẹn tì wọlé tó bá tó wá tì wọlé tó bẹ̀rẹ̀ sí ń ṣe both of you ẹ̀yin méjèèjì ẹ máa dí ọ̀run ẹ máa padà bọ̀ nǹkan kan tó tún lè mú yín dọ̀run tẹ́ tún lè fi padà bọ̀ òǹrè tíyàwó ẹ̀ tó bá rà fún ìyàwó ẹ̀ tọ̀dọ̀ mi lélẹ̀ tí mò ń lò tọ̀dọ̀ ẹ̀ mo ṣe lè tọwọ́ bọ̀ tó bá rà fún ìyàwó ẹ̀ ẹ wò ṣe bó ṣe rí eléyìí ṣe oògùn kì í ṣe pé bí wọ́n fògùn gbọ́gọ́ lọ́wọ́ mi gbòòrò lásìrọ̀bù ni wọ́n ń pè àwọn tó mọ̀ ti mọ̀ wọ́n mọ̀ bó ṣe máa ń rí ṣó ṣe rí báyìí ìyàwó tiẹ̀ ara ò dẹ̀ kí wọ́n á ń le ara ìyàwó rẹ̀ ò kí ń le ó nílò dis ìyàwó ẹ̀ ó nílò èlé ó máa jẹ́ kára obìnrin le ni bó ṣe liquid ni yóò lò ṣó wá rí kíní kan eléyìí máa fún eléyìí sí tó lè mú ẹ tó ra eléyìí máa fún eléyìí méjì sí torí kíní oje ìgbín tó ń wá yẹn wàá rí ń bí báyìí wàá rí ń bí ẹ̀yin méjèèjì ẹ máa jọ gbádùn ara yín má ṣe lẹ́yìn ọkọ ẹ o wọ́n fẹ́ra gbòòrò síláṣì rọ̀ má jìra o rà á ọkọ mi nǹkan tí mo rà lélẹ̀ fi wọn kọ ẹ pé nǹkan tó rà lélẹ̀ sórí bí bóyá ṣe ẹ ṣáà lè bóyá ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ni abẹ́ ò ṣe máa ṣe kì í ṣe pé omi tó máa ṣe gbùrùgbùrùgbùrù omi tó máa sàn omi tó make sense ni ẹ bá dẹ̀ rí gbé ńlá kọ́ tó make sense náà ẹ lè lò eléyìí láti inú ni àwọn sọ́sìẹ́ recipe yẹn á ti máa wá so àwọn àárí gbogbo ẹ̀ṣọ́ rogun ọkọ yẹn máa pariwo ni bíbí mi ibo ló gbogbo ìlọ láti jọ yìí ibo ló gbé kinní ìlọ láti jọ ìtì mi ò ráyè wọlé síbẹ̀ níbo ló gbé lọ láti jọ ìtì mi ò ráyè wọlé síbẹ̀ nǹkan tá a máa pariwo nìyẹn wọn bí ya sí ilédùn à ń gbọ́ òun ni tóbi wá lo bẹ́ẹ̀ yẹn fún o ti mọ̀ pé ó ní ìdí kinní Superman and always guiding yìí wá sókè pọ̀ lọ́tì ni lálàlá Superman yìí síbì kan ni wà lò síbì ìjẹun ọyọkọ̀ wá dà sẹ́nu òun kò rò bó ṣe ọkàn akọ́dà sẹ́nu á dàbí eérú lẹ́nu ẹnu á mú wọ́n mu ọ̀tà lé lórí má pè mí o bóun bá ti ń gbé fún ẹ nǹkan kò ní dákàrà obìnrin wà lọ́nà kóbìnrin máa gbé fún ẹ tìkẹ̀tìkẹ̀ kí wọ ọkùnrin kó má lè pàkàpàkà bá ṣe pé gbé tìkẹ̀tìkẹ̀ sórí obìnrin tó wá bóbìnrin lájọṣepọ̀ lẹ́ẹ̀kan tí ó dàbí ẹ̀mẹrin ò try obìnrin ò ní límìtì dídá o ọkùnrin ló máa ń dà tó máa ń rẹ ọkùnrin obìnrin tó bá dà tó bá rẹ ó fọ̀sà rẹ̀ ẹ̀dá ni tó bá ti ń dà báyìí tí kinní ọ̀hún bá dùn àtún pìkẹ̀ ń bẹ́ẹ̀ ni mo sọ yìí mo dúró ná come and patronize me owó tí ò wọ́n ni owó tí nǹkan ọmọkùnrin bá jẹ́ kéré mo lọ́ṣẹ mo ní ọ́ìlì come and buy oil àti soap fún enlargement ẹ ṣé mo dúpẹ́ alágbó oríṣiríṣi o ọkọ̀ yín já yín sí i.